jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gàpẹ̀gàn ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lọ́lẹ̀ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ oníwó Yorùbá kojú ọ̀tá gbolẹ̀ oníwó ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé ti ń jóná bí pápá kó wá wo bí mọ́tò ti ń jóná bí pápá kó wá wo bí ènìyàn ti ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ìgbà yìí lọ́dọ̀ àwa mọ̀ ọba ọba gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la
and gentlemen, oh, happiness is free. Make yourself happy, oh. Yeah, mo wí tèmi o. Hello, ladies and gentlemen, oh, happiness is free. Make yourself happy, oh. If you sit down for one place, you dey think about Naija, you go die. Yeah. I am sorry, Yeah, mo wí tèmi o. Hello, ladies and gentlemen, oh, happiness is free. Make yourself happy, oh. Wetin dey happen, my brother and my sister o. You think, if you dey think, my brother, you go shrink. You go think like ẹja follow mo wí tèmi o. Yeah, mo wí tèmi o. Hello, ladies and gentlemen, oh, happiness is free. Make yourself happy, oh. Ìbànújẹ́ ọ̀rẹ́ mi ò tújú kọ́ o, ẹni egun lé kó máa rọ́jú, ó ti ń rárá ayé ló rárá ọ̀run. Má bànújẹ́ o, tújú ká o, ìgbà tuntun wá dé. Yẹ́yẹ́yẹ́yẹ́ mo wí tèmi o. Hello, ladies and gentlemen, oh, happiness is free. Make yourself happy, oh. Happiness is free, make yourself happy, oh. Hey, adára mo mọ̀ yẹn o. Adára mo mọ̀ yẹn. Adára mo mọ̀ yẹn. Láti má bànújẹ́ o. Adára mo mọ̀ yẹn. Ìgbà tuntun adé. Adára mo mọ̀ yẹn. Òní lè kóró. Adára mo mọ̀ yẹn. Ọlábọ̀ wá dùn ọ́. Adára mo mọ̀ yẹn. Má bànújẹ́ o. Adára mo mọ̀ yẹn. Ìrònú ò dá nǹkankan. Adára mo mọ̀ yẹn. Kàmúnú ara rẹ dùn. Adára mo mọ̀ yẹn. Ìgbà tuntun adé. Adára mo mọ̀ yẹn. Adára mo mọ̀ yẹn o. Adára mo mọ̀ yẹn. Adára mo mọ̀ yẹn. Kabeda,
pékélé lóní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn. ó ti tó gẹ́. báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọláya mọ́. kò dára kọ́kọ́ mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́jì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà. ó ṣe pàtàkì láti rà á. ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sista Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. àló tó gẹ́. àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. Enough is enough. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. Enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. ẹ máa rà ó. ẹ máa rà ó. Adára mo mọ̀ yẹn o, adára mo mọ̀ yẹn. Ìgbà tuntun adé, adára mo mọ̀ yẹn. Bébì nínú ara rẹ̀ dùn, adára mo mọ̀ yẹn. Múnú ara rẹ̀ dùn, adára mo mọ̀ yẹn. Favourite DJ Godwin, adára mo mọ̀ yẹn. God bless you. Múnú ara rẹ̀ dùn, adára mo mọ̀ yẹn. Adéyẹmọ Ayọ̀mídé o, adára mo mọ̀ yẹn. Ó dá mi lójú, pádára mo mọ̀ yẹn. Thank you so much. It shall be well with you all. Kò ní bàjẹ́ fún yín. Bí Ọlọ́run ti ń bẹ gbọ́, kí n tó wọnú prógrámù mi lọ lẹ́kùnrẹ́rẹ́, bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Èyíkéyìí nínú yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà gbogbo ẹ̀yin tẹ́ múnú mi dùn gbogbo gbà. Mo sọ pẹ̀lú inú dídùn pẹ̀lú ayọ̀ pé ẹ ní sunkún kẹ́yìn ọjọ́ ayé yín. Ẹ ní sunkún lágbára Olódùmarè. Mo ń sọ pẹ̀lú inú dítorí inú mi dùn, ayọ̀ mi dẹ̀ kún. Nítorí pé mo ń sọ eléyìí pẹ̀lú inú dídùn àti ayọ̀, Ọlọ́run á fi àṣẹ sí. Ẹ ní sun ẹkún, ẹ̀jẹ̀ yín ẹ̀jẹ̀ mi kò ní pa títí láró. Àní kábàámọ̀ bá a ṣe ṣe Yorùbá nation. Lágbára Olódùmarè, lágbára àwọn tó nílẹ̀, lágbára Ọlọ́run ọba tí yóò ṣàwùjọ. Thank you, God bless you. Ọmọlúkà is my name o. Mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé. Mo dé yẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé wàràwàrà bí èjì ìyálẹ̀ ta. Ó wù mí kí n máa kọrin ṣùgbọ́n mi ò kì í mọ̀ ń kọ. Àbábọ̀ Ọlọ́run sọ mi yànda. Kò ní bàjẹ́ fún ẹ o. Gbogbo ohun tó bá dáwọ́ ní a máa yọrí sí rere o, a máa yọrí sí rere ni. Ṣètọ́jú sóbósóbó mi o. Ọlámilékan sóbó mi, èèyàn mi ni, èèyàn mi ni. Àwọn Adéyẹmọ Ayọ̀mídé, èèyàn mi pàtàkì máa gbádùn ní tiẹ̀. Ṣètọ́jú Yẹtikun yìí, màmá tó jọjú. Yẹti màmá máa gbádùn ní tiẹ̀. Màmá mi Bùnmi wà, kò ní bàjẹ́ fún ẹ ní gbogbo ọjọ́. Gbogbo tó bá dáwọ́lé ó máa yọrí sí rere láṣẹ Elédùmarè, lágbára Ọlọ́run ọba tó láyé. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ wò ó, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi pátápátá nínú Facebook, nínú YouTube, nínú TikTok, gbogbo ẹ̀yin tẹ́ fọwọ́ yín tẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé Ọmọlúkà kí ló ń sọ o, Ọmọlúkà kí ló ń sọ. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́jìká fún mi ò tẹ́ ẹ̀jẹ̀ káṣọ mi ó jábọ́. Lágbára Olódùmarè, lágbára àṣẹ Ọlọ́run ọba, ẹ ò ní jábọ́, ẹ ní ṣubú dànù, lágbára ọba tó láyé. Àmì o, àmì àṣẹ. Táwọn tèmi bá dé màá wá ṣẹ̀ wá wọnú orin lọ fún yín. Ẹ kú lẹ́lẹ́kan sí Ọmọlúkà yín rèé, Ọmọlúkà tí ó pé méjì. Bàbá no nonsense, bàbá kò gbére gbé, bàbá kò rányàn. The Baba Peace of Yoruba land, I deserve that award. I am a man of peace, always. Ṣùgbọ́n tabari bínú àbí. Èmi mọ̀ pé àwọn ibì kan wà tó ti yẹ ká paraya ká bínú. Prince Phillips, God will bless you. Thank you, you are welcome. Ẹ̀yin tèmi ní TikTok, gbogbo fún yín. Ẹ máa bá mi ṣe kí ni? Ẹ máa tẹ̀ máa láìpẹ́ lọ. Ṣé a rí lẹ́nìí?
mo fẹ́ sọ àwọn nǹkan kan, mo fi gbogbo ohun tó ní bẹ́ẹ̀ rí i dájú pé o pín prógrámù yìí. Mi ì sọ pé kó o pín torí èrè tèmi fẹ́ jẹ o, mo fẹ́ kó o pín torí àwọn tó tún máa gbọ́ kán lè jẹ èrè nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Kò sí ẹni tẹ́nu ẹ Ọlọ́run ò lè gbẹnu ẹ sọ̀rọ̀. Eléyìí tí Ọlọ́run tún fẹ́ gbẹnu mi sọ lénìí ni mo fẹ́ kẹ́ gbọ́. Ṣé mo pé mo jáde, mo bínú, mo faraya nítorí àwọn kan, mo faraya nítorí queen yẹn queen bíi, mo faraya nítorí iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀, mo faraya nítorí bàbá kí náà ń pè tó kò tí gbogbo wọn pápátá, mo bànújẹ́, mo faraya nítorí wọn inú bí mi tó fi dórí màmá Dublin gbogbo wọn tó ń tẹ̀lé Onítìrí. Mo bínú, mo faraya. Òótọ́ ni ó tọ́ kí n faraya, ó tọ́ kí n bínú. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé mo sọ mo rìpìtì ẹ̀, mo mọ ìrìn tí èmi Ọmọlúkà rìn. Tí bá sọ pé mo rìn, mi sọ torí mo fẹ́ fi pọ́nra mi lé tàbí mo fẹ́ fi gbéra mi ga. No, I'm not saying it because of that. Mo sọ nítorí kẹ́ bá lè mọ nǹkan tí mo là kọjá ni. Ní àwọn àkókò tí mo rin àwọn ìrìn tí mo embark on, mo rìn kì í ṣe torí tara mi, torí ìrìn àjò Yorùbá nation. Èyí tí mo dẹ̀ fi gbàgbọ́ nínú ìrìn yẹn ni wípé mo gbàgbọ́ nínú wípé tá a bá pe lágbájá, tá a pe tàmẹ̀dù, tá a pe tibí, tá a pe tọ̀hún, tá a jọjọ fọwọ́sowọ́pọ̀ la lè fi achieve ntàbílé ìyẹn lórí Yorùbá nation. Mi ò dẹ̀ regret títí di ọ̀la, èmi Ọmọlúkà, ọmọ òpòròpòrò ológun sáà ti pa kìrìkìrì lọ́tọ̀, ọmọ tó lógun kàdó kàkà kẹyà, ọmọ akọ́yà bàtà máa mú kàdà bá lẹ̀, ọmọ arógun máa sá, ọmọ arógun máa sojo. Kò, mi ò regret and I will never regret in my life pé mo rí. Gbọ́ ẹ̀yin èèyàn mi, tí ẹnìkan bá wá dé tàbí táwọn kan wá kóra jọ, ìrìn àjò tá a ti ń tò lọ tí wọ́n wá fẹ́ dojú ẹ̀ mú, báwo lẹ ṣe ní mi ò ní faraya? Báwo ni kò ṣe ní dùn mí? Báwo ni omi tí ò ṣe ní bọ́ lójú mi? Ẹ̀yin èèyàn mi, ìdí tí mo ṣe faraya nìyẹn. Yorùbá wá ń bọ̀, ó lọ máa lè lórí inú tí ò kì í bí, ọmọ àlè sì ni wọ́n bẹ̀ tí ò kì í gbọ́. Èmi ò dẹ̀ kì í sọ ọmọ àlè, mo rí inú mo bí, wọ́n bẹ̀ ni mo dẹ̀ gbọ́. Èmi ò wá láṣẹ, ṣùgbọ́n mo fẹ́ pàrọwà fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ìdí tí mo ṣe ń sọ eléyìí ni pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀, wọ́n ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Kì í ṣe èmi Ọmọlúkà ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe o. Kì í ṣe Sunday Ìgbòho ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe o. Kì í ṣe bàbá Professor Banji Akíntóyè ló ṣe. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe gbogbo ọmọ Yorùbá pátá. Ó ṣe é, ó ṣe é, ó ṣe é, ó ṣe gbogbo wa, ó ṣe mí. Gbogbo ó ṣe ìran ọmọ Yorùbá. Kì í ṣe Ọmọlúkà lómíyalé ṣe o. Kì í ṣe olóyè ọmọ Adéyẹmọ ní omíyalé ṣe. Kì í ṣe bàbá Akíntóyè ló ṣe o. Kì í dẹ̀ ń ṣe anybody, bí kì í ṣe gbogbo ọmọ Yorùbá lápapọ̀. The same thing applicable to gbogbo àwọn tí wọ́n ṣe àṣemáṣe, tí wọ́n ṣàárín lọ́nà kan tàbí kejì tí wọ́n lọ. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá, láti ìbẹ̀rẹ̀ tẹ́ bá fọ́lò mi, ẹ̀yin tẹ́ ti ń fọ́lò mi ti pẹ́, bí àfọlọ́hún sọ ìyàndá, ó pẹ́ tí wọ́n ti ń tẹ̀lé Ọmọlúkà, ó ti pẹ́. Ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà, mo ní ìṣọ̀kan la lè fi délẹ̀ lérí, la lè fi débi tá a lọ. Ẹ pín prógrámù ẹ̀yin Facebook. Wàsíù Tìámíyù, God bless you. Ẹ pín o, ẹ ṣí ẹ dáadáa. Toby One, God bless you. We appreciate. Thank you. Mo máa ń tẹnu mọ́, mo ní àlàáfíà ní pé ìpamọ́ra àti ìwà ìrẹ̀lẹ̀
la lè fi tètè achieve ń tà fẹ́. Unity kó máa láàrin wa. I am a man of peace. I am a man of peace. Ṣùgbọ́n a gbọ́dọ̀ rí nǹkan ìbínú ká má bí. Kí wá ní way forward? Àti ń bínú gbogbo yín pátá nínú ń bí. Kì í ṣe Ọmọlúkà nìkan, inú ń bí mi, inú ń bí ẹ, inú ń bí ẹ, inú ń bí gbogbo yín pátápátá torí àwọn ìgbésẹ̀ àti ìfàsẹ́yìn tí wọ́n fà bá ìrìn àjò náà. But what are we going to do? Mo sọ̀rọ̀ kan, àwa tá a wà lọ́dọ̀ bàbá Professor Akintoye, a kì í ṣàwọn onítìrí. Àwọn onítìrí ló sọ pé táwọn bá gba Yorùbá nation, wípé gbogbo wa àwọn máa pa wá. Eléyìí táwọn ò bá rí pa nínú wa, àwọn máa kó wa sẹ́wọ̀n. Àwọn ló sọ bẹ́ẹ̀. Àwa yàtọ̀. This is a nation, orílẹ̀-èdè. Everybody ló free. Lábẹ́ òfin. A nípa àwọn, a sì ní kó wọn sẹ́wọ̀n. Ilé tí wọ́n, ilẹ̀ nílẹ̀ bàbá wọn yàtọ̀ sáwọn tó jọ máa lè nú wọn o. Tí wọ́n yẹ ṣe Yorùbá, tí wọ́n dẹ̀ pariwo pa àwọn jọmọ Yorùbá. Àwọn la máa fi òkúta lé padà sílẹ̀ ipò mi tó ti wá. Ẹ wá ẹ̀yin ọmọ Yorùbá. Mi ò ní fẹ́ kẹ́ ẹ ṣì mí gbọ́ nítorí ọ̀rọ̀ yìí. Èmi náà bínú. But I have received a lot of calls. Oríṣiríṣi ìpè, oríṣiríṣi message. Nítorí messages tí mo dẹ̀ ń rí, lèmi náà fi jòkóró àròjinlẹ̀ yìí pé kí ni ká ṣe. Ẹ wá gbọ́, tọ́lọ́run bá ń jà fún ẹ pé programu yìí. When God is fighting your battle, má claim, má prove wípé nǹkan ló jẹ́ níwájú Ọlọ́run. Don't prove to God that you are something else, that you are somebody, whereas you are nobody in the presence of God. May God bless you. Má sọ pé o jẹ́ kíní kan tọ́lọ́run bá ń gbèjà ẹja. Gbà fọ́lọ́run. Bí mo ṣe jòkó yìí, mo gbàgbọ́ nínú ọ̀rọ̀ Bíbélì kan. Ẹ béèrè pé irú ọ̀rọ̀ wo ni? Ó ní èmi ni tí jẹ́ èmi ni. Ògbéni níjà. Kẹ́wò ògbó níjà. Ẹ gbọ́ mi nǹkan mẹ́sẹ̀ tó wà nínú Bíbélì ni. Ògbéni níjà kẹ́wò ògbó níjà bẹ́ẹ̀ gbọ́ ni. Tó bá gbèjà ẹ tó ẹ̀ wá bà ẹ́, jìnnìjìnnì á bò ẹ́. Tí a rí tí mo sọ yẹn, mo ti experience it many times. Tí mo sọ pé ìwọ Ọlọ́run, ìgbà tí mo ṣe ń lọ church dáadáa tí mi ti ìyá kẹfì. I kneel down in the presence of God. Mo pray mo ní ìwọ Ọlọ́run. Ìyànjẹ leléyìí ìwọ Ọlọ́run, mo fẹ́ rí ọwọ́ ẹ. Tó bá jẹ́ lóòótọ́ lọ sọ pé ògbéni níjà, kẹ́rù dẹ̀ bo níjà ló ń jẹ́ àwọn tòdò. Mo fẹ́ rí. Ọlọ́run dẹ̀ tún ẹjọ́ dá. Ó gbèjà mi, ó jáde bíi pé níwájú ọba tó dá mi, mo tún fúnra ra mi, mo tún bẹ Ọlọ́run gan ni pé Ọlọ́run máa rìn rárá, ó ti tó gẹ́. Ó tó gẹ́. That is God for you. Ògbéni níjà, kẹ́rù ògbó níjà. Ọlọ́run ò tí ì gbèjà wájà o. Ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni. Fìrìfìrì ẹ̀ làwa ń rí. Ṣùgbọ́n tá a bá fẹ́ prove wípé a fi ilẹ̀ fún Ọlọ́run, ìwọ̀nba tá à ń rí fìrìfìrì yìí, ó yẹ ká mọ̀ pé Ọlọ́run ti gbèjà wájà. Look at them. Wọ́n kọ́kọ́ gbé Dangote gba àárín wọn kọjá, ó fi Dangote ro àárín wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe orí mọ́ra wọn. Àwọn wíṣù, mo sọ fún yín, àwọn tí mo di ní ìfọ onítìrí lé lọ́wọ́. Àwọn àgbàgìrìwò mẹ́fà tí mo pa onítìrí lé lọ́wọ́ lọ́jọ́ náà lọ́hùn. Kò sí kankan. Mi lérò pé tó bá lélẹ̀ tó sì bó onítìrí ṣe rú wọn mọ́, á jẹ́ pé bóyá ẹyọ kan àbí méjì. Tó bá wà, onítìrí ti fi mú wọn fọ́ fèrè. Ó ti júwèé lé fún wọn. Ó ti jẹ́ ká mọ̀ pé they are nothing. Léṣe ló wá lò ní, ó dẹ̀ ti lò wọ́n.
I told you lọ́jọ́ náà lọ́hùn nígbà tí mo gbé oní tó jìrì pè mí tán àwọn tí mo kọ́kọ́ connect ẹ̀ pẹ̀lú ìyá Brown nínú kọ́ àwọn ọjọ́ náà lọ́hùn Ayọ̀ Brown láti orílẹ̀-èdè Dublin orílẹ̀-èdè Northern Ireland Dublin ló wà àbúrò ẹ̀ wọ́n pè ní màmá Bello màmá yẹn mo fẹ́ràn ẹ̀ torí pé kí ni mo rí ọkọ màmá yẹn pé ó nífẹ̀ẹ́ ìran Yorùbá ṣùgbọ́n ó ṣìnà kò gbọ́rọ̀ sáwọn ọmọ yìí lẹ́nu ó di méjì bàbá Akínrímisí ó di mẹ́ta brọ́dà mi ní Japan ó di mẹ́rin Oníkòyí Mrs. Oníkòyí láti orílẹ̀-èdè France ó di márùn-ún àti animal ló ṣe kẹfà ooo màá rántí sùn àwọn ẹbí mo ṣe kẹfà ń bẹ ẹbí mo ṣe kẹfà àwọn tí mo kọ́kọ́ connect Onítìrí mọ́ nìyẹn let me as at today the only person tí mi ò mọ àárín òun àti Onítìrí bóyá ó sì gún tàbí kò gún mọ́ òun ni ìyá Bello àti brọ́dà wa tó wà ní Japan ó tán gbogbo àwọn tó kù Onítìrí ti júwèé lé fún wọn èyí tó múra ẹ̀ sá lẹ́tà làwọn olórí kò lọ títí gbogbo wọn wá wọlé wọn join àwọn Zainab gbogbo wọn join gbogbo wọn pátá l'Onítìrí ti júwèé lé fún ó ti yẹ̀yẹ́ wọn publicly my people ẹ̀yin èèyàn mi ojúlówó ọmọ Yorùbá tọ́lọ́run bá ń jà fún ẹ má prove kó lágbára leave it for God let God fight your battle ẹ̀rù á bà ẹ́ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ tẹ̀lé lọ ó fi mú wa fọ́n fèrè at the end of the day kí ló gbẹ̀yìn ẹ̀ Ọlọ́run ja ìjà wa ni o ṣé yẹ kó rí bẹ́ẹ̀ máa rò pé mo fẹ́ bú ẹ mi ò bú ẹ o ṣùgbọ́n tá a bá rọrọ̀ á máa sọ o you can forget no you can forgive but sometimes you may not forget a máa rántí torí tẹ́ mú wa là kọjá inú ewu inú iná lẹ mú wa là kọjá o gbogbo ẹ̀yin tẹ́ ọ̀nà ọ̀kà ní sìn alágbá that is ẹ̀jarunpá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀jarunpá lọ inú iná inú ewu gidi lẹ mú wa là kọjá bẹ́ẹ̀ bá mọ̀ mo ń sọmọ tún sọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìpẹ̀lẹ̀ṣẹ̀ wá kí kò sígbà kankan tí bàbá Akíntóyè tàbí olóyè Adéyẹmọ tó sọ pé òun ò b'Onítìrí ṣe ṣùgbọ́n wáyé bí eléyìí kọ́lọ́run lè fi irú ẹ̀dá tó jẹ́ kó lè fi hàn wá ni ìbá má rí bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ mọ irú ẹ̀dá tó jẹ́ bóyá ó tiẹ̀ wá pamọ́ ó kíkù ẹ̀wá ẹ̀ ìwà tó ní kò fi hàn ó rọra ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ káti wá báṣẹ́ ìdébi tó ní ojú tó láàmì ó jẹ́ gbà yẹn ló ṣẹ̀ wá mọ́wọ́ síta kí la fẹ́ ṣe. Ibo ni gbogbo atótónu mi yẹn bo ni mò ń lọ ẹ̀yin ọmọ Yorùbá ó mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín nínú bí ẹlòmíì ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ omi alẹ́ sétí kò fẹ́ gbọ́rọ̀ ṣúgà bọ̀ kò fẹ́ gbọ́rọ̀ skul tó yẹ kó rí bẹ́ẹ̀ kò fẹ́ gbọ́rọ̀ any one of them òótọ́ ni ó tó bẹ́ẹ̀ ẹ lè bínú tọmọ lúkà mo bí i ṣùgbọ́n tá a bá rò lọ́nà kejì a nílò ìṣọ̀kan nínú ìrìn àjò yìí ká lè rí bá a fẹ́ gbà á. We need unity. Nínú ìrìn àjò yìí ẹ̀yin tẹ́ ẹ wú omi ní TikTok ẹ pín kíní yìí o ẹ pín ẹ like ẹ ní ìtẹ̀rọ ọwọ́ yín rárá ẹ má bínú sí mi o ẹ jọ̀ọ́ ẹ bá mi pín o ẹ wò líláìkì gangan ní kókó ibẹ̀ ẹ má tẹ̀ tá a bá fẹ́ ṣàṣeyege a nílò unity ìṣọ̀kan àpọ̀ tó àtúnbára wa jà àwọn ló bá wa jà ṣáà ò kì í ṣàwà ló bá wọn jà gbọ́dọ̀ ń sọ ilé ìmọ̀ tó sọ bàbá Akíntóyè ò fìgbà kankan sọ pé òun bínú sí wọn kò fìgbà kankan sọ pé òun bá wọn jà kò fìgbà kankan bá kò tiẹ̀ so kí wọ́n la gbé kílà jù àná aláàánú yìí mo sì ń sọ̀rọ̀ tí omíyalé tí mo bí tí mo bọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá tọ́lọ́run bá gbèjà wa jà
ṣé mi lójú tì báyà bomi yalé lójú tì jẹ́ kí la wá ń dààmú ara wa fún. Let peace reign. Gbogbo àwọn tó jarun pátẹ̀ lónítìrí lọ tí wọ́n ṣìnà tẹ̀ lónítìrí lọ káwọn fúnra wọn wá fojú wọn rí òtítọ́ ń sẹ̀yìn wọ́n pọ̀ ju àwọn tẹ́ ẹ rí yìí lọ. Ìtìjú kò jẹ́ kẹ́lòmíì wọ́n lè wá sọ̀rọ̀ pé àwọn ògbón nǹkan táwọn máa bá pàdé tó fi dórí ìpín bí ìfúnra ẹ̀. Ìtìjú pọ̀ ti balẹ̀ jẹ́ kọjá là ní ò jẹ́ kó mọ tó lè ṣe àti padà if not pín bí ìrẹ́jà ti padà sọ́nà. Torí tẹ bá stọ́dì ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí pín bí sọ ẹ mọ̀ pé lótìtọ́ àtòdodo obìnrin yẹn nífẹ̀ẹ́ ìran Yorùbá. Ó fẹ́ ṣùgbọ́n ó ṣìnà ní ẹni tí ò yẹ kó bá rìn. Wọ́n ní ajá tó bá ẹlẹ́dẹ̀ rìn àbí báwọn ṣe ń sọ àgùntàn tó bá já rìn wọ́n ní yọ jẹ̀gbẹ́. Òun lọ̀rọ̀ pin bí ó ṣìnà ní. We have to welcome them back. We have to forgive them. Bá a bá tiẹ̀ ní forget. We must forgive them and welcome them back. We need unity. We need more people in this journey. Dóòbà àwọn bàbá wa máa ń pòwe o. Wọ́n ní wọ̀ntìrì kọ́ lè yín. Wọ̀ntìrì kọ́ lè yín bí ò bá ju méjì ó ṣe fún egun. Kì í ṣe bíi ti orílẹ̀-èdè gbígbà. And bí mo tẹ̀ ṣe ń bọ́rọ̀ mi lọ, mo máa fún ẹ̀yin bíi 4 láyè kẹ́ pè wọlé lórí ọ̀rọ̀ ìkẹbá ẹ fún àwa lámọ̀ràn lé lórí àwọn tó yẹ your opinion lórí ẹ̀. A ṣí ojú òpó yẹn fún yín tó bá dákòókò kẹjẹ kí n gba opinion ti yín. Èmi sọ tèmi ní pẹ̀lú àwọn ẹ̀bẹ̀ táwọn èèyàn fi ń ṣọwọ́ sí wa mo gbọ́ ni. If they want to come back then let's welcome them. Wọ́n káàbọ̀. Ìdí ni wípé nínú ìrìn àjò yìí mo nílò ẹ o dẹ̀ nílò mi a nílò ara wa ká bá lè kógo já. On behalf of gbogbo àwọn tó lọ tọ́lọ́run wá ṣí wọn níyè tó ṣí wọn lójú tó padà. Àwọn náà máa ń tán rí o bàbá ní ká máa bínú àmọ́ tú oríṣiríṣi lágbájá báyìí nǹkan báyìí lórí tàmẹ̀dún kan báyìí lórí tí wọ́n fi lé tàbí tó fi padà a máa sọ. But for the fact that they are back mo bẹ̀ yín ni ẹ jẹ́ ká welcome wọn ẹ já foríjì wọn. That is why mo ṣe ń tẹnumọ́ yìí pé ẹ̀yin ọmọ Yorùbá ni wọ́n ṣẹ̀. Mo gbàgbà tó ní Oríyalé ń ṣe program báwọn kan ṣe pé fún wọn bu wọn ló fún yín lọ́rọ̀ padà ó ń dẹ́pẹ̀ padà ó ń ṣe gbogbo ẹ̀. Ọmọdé ló ń ṣomíyalé àti wípé gan kò tí ì mọ bí ìrìn yẹn ṣe rí bóyá máa sọ pé kóun káàbọ̀ ní àbẹ́ẹ̀ ní sọ pé kóun káàbọ̀ kò yé. Ó ṣẹ̀yàn ó wá tọrọ àforíjì ẹni yẹn wá sọ̀rọ̀ sí ẹ ó tún bu ọ̀rọ̀ jó ẹ rí pé ọmọdé ní í ṣe Omíyalé ọmọdé ń ṣe ẹ́. Ẹ má rí mi bí olójú méjì omi ò ń ṣe olójú méjì sàn láàárín ojú kan làdá tèmi ní ibi ìrókò àròjẹ. Tí bá wá lánàá tí mo sọ̀rọ̀ Ọmọlúkà tí mo bá wọn jà tí mo bínú tí mo sọ̀rọ̀ Omíyalé rádà mo tún dárúkọ ara mi tí bá sọ̀rọ̀ Omíyalé tí mo bínú tí mo faraya tí mo búrúkú ibi tí mo faraya ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi ẹ mọ́ra yín majority yín jẹ́yàn tó jẹ́ pé mi ò tiẹ̀ wá lè kọ̀ fún un. Yàtọ̀ sí gbogbo wọn yẹn tá a bá ní ká gbèrò sọ́tún gbèrò sósì we need each other. Àti ìbáṣẹ́ ìdébì kankan onítìrí ló ń parọ́ fún yín pé òun ti gborílẹ̀-èdè àti ìrìn àjò yìí ìrìn àjò tá a gbọ́dọ̀ tò lẹ́sẹẹsẹ ní tá a máa tò lẹ́sẹẹsẹ tá a fi máa rí tá a wá ìta fi máa rí gbà. Ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín ẹ jẹ́ kí mo wá ṣọ̀kan.
bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin kan sì dúró síbi kan ẹ̀ ń bú ẹ̀ ń ṣátá èrè wo la fẹ́ rí nìdí ẹ̀. Ẹ jẹ́ ká unite nítorí kálukú tó bá ṣe lè ṣe é ẹ jẹ́ kó ṣe é kádẹ̀ rèrè tó dáa mú jáde. Báàrẹ bá ṣe mọ̀ ń ṣe gbogbo ayé ló mọ̀ pé olóṣèlú làrẹ for the fact bójú olóṣèlú tí ò dẹ̀ dínà ìfowó oṣù olóṣèlú tó dẹ̀ show interest lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ jẹ́ ká gbé fún un. Ṣé bá ráwọn olóṣèlú bíi tiẹ̀ tàbí tó tiẹ̀ ṣòṣèlú jùlọ tí wọn ò yọjú tí wọn ò tiẹ̀ bìkítà tó jẹ́ pé ìtàn sọ ni pé ẹ pa wọ́n dànù ẹ kó wọn sínú sẹ́ẹ̀lì ẹ tì wọ́n mọ́bẹ̀ ṣé bá ráwọn èèyàn bíi tiẹ̀. Yorùbá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú mẹ́yàn ní owó bí tá a wà. Ẹ fààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ ẹ má dá wàhálà bí ìjà alẹ̀ mọ́ láàrin ààrẹ àtolóyè wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀. They must. Àfi tá a bá fẹ́ tanra wa jẹ. There can never be progress or development for a house that divided on itself or however. Àbára wa ń jà nínú ilé ẹ̀dẹ̀ fẹ́ ṣẹ́gun. Níṣẹ́ ni mi ò gbọ́ nínú ìtàn rí láyé. Orílẹ̀-èdè tó fẹ́ lọ sójú ogun tó fẹ́ kojú ogun tó fẹ́ ja ìjà òmìnira. Tọ́jà wá pín tó divide against each other tó máa ń bára wọn jà wọ́n máa ń ṣẹ́gun wọn ni. Within a twinkle of an eye wọ́n wá ìkú gbogbo wọn dànù. Wọ́n wá ìkú wọn ìwé. Rasheed, Saheed, it is you who don't need them. Jẹ́ káwọn ọmọ Yorùbá sọ pé àwọn ò fẹ́ wọn mọ́. Ìwọ ló lóò fẹ́ wọn. Àwọn ọmọ Yorùbá nílò wọn, ọmọ Yorùbá ni wọ́n á mọ̀ fẹ́ ṣàṣẹ má ṣe. No doubt. But ọmọ Yorùbá ni gbogbo wa. Àwa ò ní pa wọ́n tá a bá gba orílẹ̀-èdè wa. Ẹ jẹ́ káwọn náà sa ilé ìtọ́ bá lè sà. Leave them alone, let them do it if they want to do it. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ nọ́mbà kún ìyẹn sẹ́ǹdì ẹ̀sọ́ ọmọ Lúkà máa mẹ́sẹ̀jì ẹ̀ máa ju kọ́kọ́rọ́ tèmi máa jù sí. You were in somewhere. Nobody is celebrating you and you still insist you want to stay there. If you don't about to celebrate your own, leave it to go to we sinned against God and God forgive us. That means pé tó bá kọ̀ tó dáríjì àwọn tó ṣẹ̀ Ọlọ́run ò lè Darijiwon náà ni. Èmi o bọ́lọ́run mi ṣe dá mi ìbínú mi kí n tó lè bínú sí ẹ kó tó lè pé oṣù méjì mẹ́ta mẹ́rin kí ni mo fẹ́ sọ pé mò ń jẹ ìbínú mi ò ń jọjọ́ kejì kì í tọjọ́ kejì o tí bá ti bí mo ti kúrò lórí ẹ̀. Màámi Bùnmi wà kò ní bàjẹ́ fún yín láéláé. Òkè báyìí lọ wá fún ni gbé òkè lẹ́ẹ̀ máa lọ láṣẹ Olódùmarè. We need to forgive those people. Bàbá kiri mi sí ara àwọn bàbá àwọn tó gbé onídìrí bí eléyìí bí ẹrù ni wọ́n gbé bí eléyìí gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ màmá dé màmá bọ̀ màmá dé. Bàbá kiri mi sí ẹ wà lára àwọn tó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ẹ padà sọ́nà ìgbàanì ẹ padà sọ́nà òtítọ́ ẹ padà síbi tí wọ́n ti mọ rírì yín tí wọ́n ti celebrate yín tó jẹ́ pé iṣẹ́ tẹ́ ẹ ṣe ó máa wà lákọọ́lẹ̀ tí àrọ́mọdọ́mọ máa gbọ́ nípa ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ bàbá kiri mi sí ẹ pín kẹ́ ẹ bá mi gbé dọ́tọ̀ bàbá. Bàbá èrè wo ló wà nínú ká pín ká àgéṣì ara wa adẹ̀lá ń jà fẹ́ gba òmìnira èrè wo ló wà nínú ẹ̀ bàbá kiri mi sí. Ẹ̀yin fúnra láyé ayé la bá yín bàbá ẹ mọ̀ pé èrè ńlá ló wà nínú kí ìmọ̀ wa kó ṣọ̀kan bí eléyìí kájọ máa rìnrìn lọ. Ìwà wa ò dọ́gba a lè má rí sí bákan náà a lè má ronú bákan náà ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a bá gbọ́ra yé tá a gbà fúnra wa ìrìn àjò wa máa yáwọ́. Ìrìn àjò wa ṣe kí ni ayáwọ́. Ó ṣẹlẹ̀ sáwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n dìde against ara wọn àwọn kan gbógun ṣé Mósè nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ni
sọ́lá àwọn olè báwa náà sọ̀rọ̀ odògbó dọdẹ kẹrẹkẹrẹkẹrẹ ìrìn àjò 40 ọjọ́ odògójì ọdún mọ́ wọn lọ́wọ́. We must learn. Bàbá Kérébìsí gbogbo àwọn èèyàn yín tẹ́ ẹ ti kó tẹ̀lé Onítìrí lọ ẹ fúnra yín ṣe àtúnṣe ẹ gbé fóònù ẹ pè ẹ bẹ̀ sí ní sọ fún gbogbo wọn pé kò sọ́nà níbi tẹ́ ẹ lọ inú igbó ní igbó dídí igbó kìjikìjikìji tó bá wọ́jú kìnìún wá àwọn jẹ́ ń bẹ̀ kìnìún Onítìrí. Bàbá mi Akérébìsí ẹ sọ bẹ́ẹ̀ fún wọn. Quibi, I don't have much to say. I have advised you yesterday. It is time for you to think. Ta ló ń bá ẹ jà? Who is fighting you? Mami Yetikun, you are welcome. Bá tiẹ̀, assuming mọ́mí mi kan mi ò fẹ́ dárúkọ wọn wọ́n máa ń sọ pé ó ṣeé ṣe kó má jẹ́ Onítìrí tàbí bàbá Akíntóyè gan ló máa gba Yorùbá nation fún wa ó lè má já wọn but I want to tell her ó ṣeé ṣe kán máa gbọ́ mi o pé tó o bá tiẹ̀ ń ṣe àwọn àwa kan la máa rin ìrìn àjò yìí tá máa ṣiṣẹ́ yẹn táwọn tó máa gbà yẹn tí wọ́n fi gbà á níbi tó dé lọ́wọ́lọ́wọ́ báyìí kí n dédé sọ bí eléyìí kí sọ pé mi ò ṣe mọ́ kí bàbá Akíntóyè sọ pé mi ò ṣe mọ́ kí Sunday Igboho ní mi ò ṣe mọ́ Onítìrí wíwọ́ jẹ̀jẹ̀ pé kò sí tó ń ṣe káwọn kankan náà àwọn àgbàgbà kí gbogbo wọn láwọn ò ṣe mọ́ kó ikí lòun ò ṣe mọ́ bàbá àròpọ̀ láwọn ò ṣe mọ́ dára lòun ò ṣe mọ́ tibí lòun ò ṣe mọ́ bàbá Èkìtì lòun ò ṣe kí gbogbo wọn yẹn láàṣẹ mọ́ ẹ jọ̀ọ́ ṣé Yorùbá nation sì exist mọ́ kò exist mọ́ nìyẹn kò exist mọ́ táwọn kan bá tiẹ̀ máa dìde tó sì máa ṣiṣẹ́ yẹn ń bò bá yá àwa kan la máa ṣiṣẹ́ yẹn lé wọn lọ́wọ́ tí wọ́n á fi gbà á. Tọ́mọ̀dé máa gbà á wọ́n gba through the right channel wá tó fi máa báṣẹ́ lọ tá a fi mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ yẹn. Ọ̀nà tó tọ́ ni wọ́n gbà wá. Wọn ò ní gba wrong way b'Onítìrí ṣe gba wrong way wá. We must forgive all those people tí wọ́n ro àròjinlẹ̀ tí wọ́n padà yìí. Ẹ jẹ́ ká dáríjì wọ́n èèyàn ọmọ Yorùbá kì í ṣe pọ́pọ̀ fílẹ̀tì fún mi èmi ni mo mọ eléyìí tó jìbọn pè ní jeopardy èmi mo mọ jeopardy tán cause èmi mo mọ ìfàsẹ́yìn tí wọ́n cause ìrìn àjò tó yẹ kí n ti rìn nínú ìrìn àjò yìí àwọn ni wọ́n wọ́gilé àwọn ni wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ tí mi fi lè achieve gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. By now ó yẹ kí n ti tọ́ gbogbo West African country mo ti plan ìrìn mi sílẹ̀ gbogbo àwọn tó fẹ́ host mi every country of West Africa gbogbo ẹ̀ pátá láti plan sílẹ̀ àwọn iná bàjẹ́. Ẹ má jẹ́ ká túnra wa jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá à ń ṣe Ọlọ́run ń dáríjì wá báwo ló ṣe wá jẹ́ táwa èèyàn tá ṣẹ̀ra wa táwa nílé dáríjìra wa ìjà dáríjìra wa. Mo wá ní àmọ̀ràn fún gbogbo ẹ̀yin pátá gbogbo yín tẹ́ ẹ sá padà áyà yìí tẹ́ tẹ̀lé Tinubu tẹ́ ẹ padà tàbí ẹ̀yin tẹ́ tẹ̀lé Onítìrí tẹ́ ẹ padà ẹ gbọ́ sétí yín tẹ́ gbọ́ àmọ̀ràn tí mo fẹ́ fún yín. Tó bá jẹ́ pé ní òtítọ́ àti òdodo lẹ padà ẹ trust Ọmọlúkà ẹ̀yin olólùfẹ́ mi máa ṣe ojú òpó lẹ́sìn tó bá jẹ́ ní òtítọ́ àti òdodo lẹ padà lẹ́rọ àròjinlẹ̀ tẹ́ fi ní mo fẹ́ padà mo fẹ́ ṣiṣẹ́ fún ìrìnàjò Yorùbá nation ẹ jèrè níbẹ̀ o Ọlọ́run á dẹ̀ dáríjì yín ní ti tòótọ́ àtòdodo náà ṣùgbọ́n tó wá rẹ pèsè lẹ parọ́ wá bóyá ẹ wò ó pé etí mò ń rí nínú Yorùbá nation ó dáa ó good ju tí mò ń rí ní ọ̀dọ̀ Tinubu tí mo wà yìí lọ tàbí etí mo máa rí lọ́dọ̀ bàbá Akíntóyè yìí ó dáa ju tí mo máa rí lọ lọ́dọ̀ Onítìrí tó bá jẹ́ torí yẹn ló ṣe padà tàbí ọ̀rọ̀ ẹ wá pé lọ ṣàmì parọ́ kó wá mo ń sọ mo ń tún sọ bí Ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ idà Ọlọ́run kò ní kúrò nínú ilé ẹ títí dọjọ́ alẹ́ ẹni o tó bá máa dalẹ̀ ìbínú Ọlọ́run kò ní kúrò nínú ilé ẹ títí
di ọjọ́ tí wàá wọlé sùn ìbínú Ọlọ́run ò ní kúrò lórí ẹ̀. Tó o bá fẹ́ padà tó dẹ̀ fẹ́ dìjà Yorùbá nation jà lọ́nà tó tọ́ o kó dẹ̀ padà lọ́nà tó tọ́ kó o ní. Tó o bá parọ́ wá tàbọ́n rẹ̀ wá padà lọ́bẹ̀ kó o pretend. Àwa ń sọ pẹ̀lú àṣẹ mi ọba tó láṣẹ á fi àṣẹ á fi lé lórí. Tó o bá wá ní dígẹrẹwu tó o bá wá pẹ̀lú èké pẹ̀lú ète ìkà ìbínú Ọlọ́run á rọ̀ lé ẹ lórí títí dọjọ́ tí wàá tẹrí gbaṣọ ò ní peace. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ní ti òtítọ́ àtòdodo ló padà pé mo fẹ́ ṣiṣẹ́ yìí Ọlọ́run á fún ọkàn ẹ nísìnyí wàá rí àánú wàá dẹ̀ bá àánú Ọlọ́run pàdé. Àdúrà ni àṣẹ́dẹ̀gún bẹ́ẹ̀. Ẹ jẹ́ sójú òpó lẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ pè 070-460-9244 ẹ pè kíákíákíá mo ti sójú òpó yẹn lẹ̀ mo ti ṣí. Ẹ pè 070 bí bá ti réyàn bíi mẹ́ta mẹ́rin kó pè kán sọ opinion wọn lórí ọ̀rọ̀ yìí ó ti parí à ń lọ lẹ́nu. Ẹ mọ̀ pé mi kọjá àyè mi lórí prógrámù mi bá ti ṣe mo ṣe náà nù. Ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi pátápátá God bless you. Màmí Yẹtí Queen kò ní bàjẹ́ fún yín. Lágbára Ọlọ́run màmá mi Queen Yẹtí. Ẹ bá àánú èèyàn dúdú pàdé. Ẹ tún bá tèèyàn pupa pàdé. Ẹ tún bá tèèyàn funfun pàdé. Téèyàn yẹ́lò bá wà wà tún bá pàdé. Ìgbà wo lẹ múnú mi dùn Ọlọ́run àdùn yín nínú. Bùnmi wà ẹ ní kábàámọ̀ láṣẹ Èdùmàrè. Ẹ ní sunkún lórí ọkọ lórí aya lórí ọmọ ẹ ní sunkún màámi láṣẹ Ọlọ́run bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Ẹ pè mo nídìí kọ́ọ̀lù ẹ̀yin méjì mẹ́ta mẹ́rin sẹ́. Ẹ pè a ti fẹ́ parí nìyẹn ẹ pè. Ó yá gbóhùn sókè. Yóò dáa fún yín o. Láti ìlú Ọ̀yọ́ kejì ni a ti ń sọ̀rọ̀ ẹni. Láti Ọ̀yọ́. Ṣé rí ẹkú ètò Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fún yín. Àmín àṣẹ Èdùmàrè. Ọlọ́run ó wọlá kùrìánù yóò wọlá kó lè dá torí gbogbo ìjà tẹ́ ń jà yìí. Kì í ṣe pé lórí tiyín nìkan lẹ̀ ń jà ẹ̀ ń jà lórí gbogbo ohun tí ń jà rọmọdọ́mọ tí ń jà rọmọdọ́mọ gbogbo wa pátá ní gbogbo ìyà tí gbogbo ìjà tí ẹ̀ ń jà yìí. Ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Ọlọ́run ló wá mọrú sójú àwọn èèyàn fi wá dúdú bẹ́ẹ̀ bóyá dúrà kan tí wọ́n ń gbà lórí wọn ni o bóyá oògùn kan tí wọ́n ń ṣe lórí wọn ni o ni ó jẹ́ kójú wọn ó dúdú. Ṣùgbọ́n mo gbà pé pẹ̀lú ògbó Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ṣe ìtẹ́ sí àwọn kọ̀ọ̀kan létí mo gbà pé gbogbo ìgbà tá a bá gba orílẹ̀-èdè Yorùbá sí pẹ̀lú ògbó Ọlọ́run àní wà nínú sàárè àní sí lórí ààrẹ láti àárọ̀ Ọlọ́run. Ṣé rí ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ látòrí sọyẹkórí bẹ́ẹ̀ ni omíyalé ní kọ̀ọ̀kan ní àlọ́gbọ́n tá a fẹ́ ṣe. Ṣé rí onítìrí tí ẹ bá mọ wúmà yẹn dáadáa wọ́n máa ń pe àwọn kan ní kàǹpásà bàbá kàǹpásà yìí ni wúmà yẹn. Nígbà tó dé ta ni ò jẹ́nu gbogbo wa yìí. Kò sẹ́ni tí ò jẹ́ gbogbo wa ló mú. Kò sẹ́ni tí ò jẹ́. Gbogbo ọlọ́gbọ́n wa jẹ́ àdòmùgọ̀. Torí pé àdòmùgọ̀ ṣé nínú ohun tó kọ́kọ́ jẹ wá Nàìjíríà òun lọ́lọ́run sọ pé ànẹ́bí sọ pé kìnnì kan sọ pé ṣé ń gbọ́dọ̀ mi ẹlòmíì wá ẹ̀kẹ́ ń wò pé baálé ilé ni ẹlòmíì ń bẹ ìyáálé ilé ni ẹlòmíì ò lè dàrúnú. Ìkẹ́ tí wọ́n bá ti sọ fún báyìí ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bíi màálù ni. Nígbà tó dé òun lòun lè dé òun lòun lè dé gbá òun lòun lè sáwó. Ẹ̀mí mímọ́ sọ pé wọ́n ti máa ń kàǹpá àdúrà gẹ́gẹ́ bí olóṣèlú nínú ẹ̀mí mímọ́ tó ní ká pín ká máa bára wa jà. Kò wá ní kinní yẹn lásán ó wá ti gbogbo ẹ̀ wọ́n ti lẹ́yìn àwọn tó rẹ wá wọ́n fòògùn tì í lẹ́yìn wọ́n fàdúrà tì í lẹ́yìn wọ́n fi ẹbọ tì í lẹ́yìn gbogbo ẹ̀ wọ́n fi tì í lẹ́yìn. Ló fi dàbí pé gbogbo àwọn tí wọ́n fọ́ọ̀lù sínú gbogbo ètí ẹ̀yán ló fi dàbí pé ọ̀rọ̀ wọn rí bẹ́ẹ̀. Ọ̀bẹ tí wọ́n á gbọ́mọ lọ́wọ́ á ti sọ bẹ́ẹ̀ nù. Ọ̀bẹ tí tó fẹ́ ṣe wá tẹ́lẹ̀ táwa tún sọ wípé a máa yọ àwọn kan dànù. Ẹ má jẹ́ ayọ̀ wọn dànù.
tọ́lọ́run bá wo ẹ̀ṣẹ̀ tí gbogbo àwọn ẹ̀dá ń ṣẹ̀ àgàgà ní orílẹ̀-èdè Nàìjíríà yóò palẹ̀ ayé rẹ̀ kò ní ṣẹ̀kẹ̀ nìkan wa. Ṣùgbọ́n Ọlọ́run rèé ọba aláforíjì ni ẹja foríjì wọn ẹ̀yà àgbà náà lẹ́ni tá a bá ti fọwọ́ ọ̀tún fọmọ wí ká tó sì pamọ́ra. Ṣùgbọ́n káwa máa wo ìṣesí wọn ká sì máa wo ìwà wọn. Kọ́ máa wo pé opportunity káwọn rí nígbà náà pé àbáwọn lè rí mọ́ọ̀sì. Gbogbo ọmọ Yorùbá ojú ń bẹ lára wọn à ń wò wọ́n o. Kìí dẹ̀ sí opportunity tí wọ́n rí nígbà náà fẹ́ ẹsẹ̀ báyìí àwọn èèyàn ò lè ṣe torí pé gbogbo àwọn tó wà ní diaspora ọ̀pọ̀lọpọ̀ lèyí tó ti gbọ́n nù wọn. Iṣẹ́ tí wọ́n bá mọ̀ fáwọn fẹ́ bá wa sí nù Yorùbá lórí ètò wọn lórí prógáàmù wọn kódà èmi sì ń da lábàá fẹ́ máa gbé wọn sínú gúrùpù kan ẹgbẹ́ kìíní kan èmi ń da lábàá pé kẹ́ má sì ṣe kó sì máa polongo ìrere. Wọ́n máa kéde ìrere Yorùbá lọ bí sọ yẹ kó rí bẹ́ẹ̀ ṣe ń ṣe tiẹ̀ báyìí. Hello. Mà ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ẹni tó bá wá nífẹ̀ẹ́ sí wọn tó wá fẹ́ gùn wọn ní nǹkan lórí ètò wọn ṣùgbọ́n gbé wọn sórí ètò kan ní ká lọ sọ́dọ̀ bàbá Ìgbòho ní ká lọ sọ́dọ̀ Professor Banji eléyìí kò lè fi mọ́. Ṣùgbọ́n èmi wò pé ẹja yá fi wọn ẹja fà wọn mọ́ra Ọlọ́run ò ní jẹ́. Ẹ ṣé bàbá mi mo dúpẹ́ o. Ẹ wò nira bó ṣe bẹ́ẹ̀ dá. Ẹ ṣé. Ọlọ́run ó jẹ́ kó dá lágbára. Àmì àṣẹ Olódùmarè ẹ ṣeun. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Ó yá ẹ jẹ́ ká tún gba ìpè míì sí. Ẹ jẹ́ ká tún gba ìpè sí. Ẹ jẹ́ ká gba ìpè sí bí ẹyọkan àbí méjì. 07046092484. Bàbá yẹn ní ká dáríjì wọ́n, ní ká dáríjì wọ́n. Wọ́n dẹ̀ fún alámọ̀ràn. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ̀yin ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ bá ní a máa dáríjì wọn kí wàá ń tèmi. Kí ni ipò mi ipò owó mo yàn sí ṣùgbọ́n a máa sọ Olódùmarè yìí sì dáríjì wá ẹja foríjì wọn ẹja fà wọn mọ́ra àṣìṣe ni wọ́n ṣe ó lè jọ ọmọ lúkà náà mo lè ṣerú mistake yẹn kí n ṣe lọ ó kàn yẹ pé mi láròjinlẹ̀ ní ìṣe lọ mo lẹ́sẹ̀ jù wọ́n lọ tí n bá fẹ́ mo sọ mo tún sọ tí azumi pé mo ní interest pé mo fẹ́ gbowó òṣèlú mo búra fún yín mi fi sọ àsọdùn màá wọlé sàn lọ ni mo bẹ́ni tí màá wọnú ilé ẹ̀dá di ọwọ́ mi báyìí dámú mi lọ bí tí màá gba owó tó jọjú jáde. Owó gidi, owó tó dẹ́rù báyàn ní gbà jáde. Ṣùgbọ́n owó atán akọmọlúàbí. So àròjinlẹ̀ lèmi àwọn òní wọ́n ti ṣe àṣemáṣe yẹn wọ́n padà ń sìn ẹ jẹ́ ká foríjì wọn. Ẹ bá mi pè sí ẹ yá 07046092484. Ẹ pè ká gba ìpè ẹyọ kan tàbí méjì sí ẹjọ́ ẹ dákun. Ojú ọ̀nà ní tí yẹn mọ̀ dápẹ́ mọ́ dojú tì á o ojú ọ̀nà tí Ọlámilékan Sóbò ẹ káàbọ̀ sórí ètò yìí o ẹ káàbọ̀ sórí ètò gangan màámi Bùnmi wà mo ti ń retí yín tipẹ́tipẹ́ ẹ káàbọ̀ màmá mi kò ní bàjẹ́ fún yín lágbára Elédùmarè ọba tó láyé ẹ bá ń kí yẹ tí queen màmá àwọn ti London connection mi ò bàmá tó dáa ní kò ní bàjẹ́ fún ẹ màmá tèmi gangan yẹtí ìkún màmá tó bára fẹ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá o àbá àfọlọ́run sọ́mi ìyànda Adéyẹmọ Ayọ̀mídé Ọlámilékan Sóbò mi èèyàn mi gangan ní Ọlámilékan gangan tó fẹ́ràn mi gidi gangan kò ní bàjẹ́ fún ẹ ní gbogbo ọjọ́ gbogbo tó bá dáwọ́lé a máa yọrí sí rere lágbára Elédùmarè ọba tó láyé ẹ pè wọlé o 07046092484 ní nọ́mbà tẹ́ máa pè sí o ẹ pè wọlé kíákíá ká lè tètè parí ètò wa torí àsìkò tí ń lọ ẹ mọ̀ pé program Ọmọlúkà 1 hour péré ni kì í kọjá bẹ́ẹ̀ torí kì í ṣe gbogbo wa la lówó tá a fẹ́ fi ra data o ẹ bá mi pè wọlé ká tètè parí ètò. Sóbò mo mọ̀ pé wàá sọ̀rọ̀ I don't say you go talk your own too much o na wa for you according to màámi Bùnmi wà gbáyì think about kituni o think about yourself God bless you think about yourself èèyàn dáadáa o èèyàn mi o kò ní bàjẹ́ fún ẹ lágbára Olódùmarè ọba tó láyé màámi Bùnmi wà gangan mo trust yẹ màmá mi tí n bá ti rí ẹ tí mo bá wà nínú live tí mo rí ẹ tí mo rí
màmá mi yẹn ti kùn gangan níṣẹ́ lọ́kàn mi máa ń balẹ̀ pátápátá. Mo dúpẹ́ ooo. Ẹ má wá jó sùn yín, ẹ má jó rẹ̀ yín. Màámi Bùnmi one. Yẹn ti kùn bàbá. Think about yourself. Kò gbọ́dọ̀ sùn yín o. Tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation yín, ẹ má jó sùn yín, ẹ má jó rẹ̀ yín. Ẹ tètè múṣẹ́ yẹn ṣe lọ́kùnkúndùn. Àwọn tẹ́ ẹ bá lè pè ẹ má pè wọ́n. Ẹ pè wọ́n padà wálé, ẹ darí wọn padà wálé. Kí gbogbo wa bá lè bímọ ṣọ̀kan o, ká bá lè bímọ ṣọ̀kan. Ọ̀nà tóóró tá à ń gbà lọ, ọ̀nà iye ni. Kájọ gba ọ̀nà iye yìí o, ká já síbi tó dájú. Yorùbá nation yìí o, gbogbo wa pátá ló máa ṣojú ẹ̀ láṣẹ Olódùmarè ọba ògo. Ẹnìkan ti pè wọlé, ẹja sáré pé o, ẹja sáré pé ká tó máa lọ. Bọ́lájí mi sà lámì kò ní bàjẹ́ fún ẹ láéláé. Ẹgbẹ́ òsókè. Ẹ kalẹ̀ ẹ pẹ́ tó. Ẹ ṣé o, ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín o. Ẹ kalẹ̀ ẹ pẹ́ tó. Ẹ ṣé ẹ sọ̀rọ̀. Kò ní ẹ̀yin lágbára Ọlọ́run. Àmì àṣẹ Èdùmàrè. Àárí ọwọ́ yín ní gbogbo ìgbà lágbára Ọlọ́run yóò tójú ẹ̀mí wa. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gan, kò ní ẹ̀yin o. Ẹ ṣeun. Kí lẹ rí sí ọ̀rọ̀ tí a sọ sílẹ̀ àbí gbogbo ń tẹ́fẹ́ ẹ̀kàn fẹ́ kí wa náà ni? Ok, ó ti drop. Ẹ ṣé. Àpò Sàṣàmùrà ò bẹ̀rí. Sàṣàmùrà yóò wá welcome. Mo kí ẹ o, mo kí ẹ. Màámi Bùnmi one, èèyàn mi ni, màmá mi gidi ni. Òdìgbà tí n bá sọ pé kẹ́ ẹ fún mi, kẹ́ ẹ tó fún mi. Àná ẹ jọ mí lójú. Ẹ fún mi ní money gun tí ò sẹ́ni tó fún mi rí. Màámi Bùnmi one. Ẹ jọ mí lójú gidi gan. Kò ní bàjẹ́ fún ẹ màmá mi lágbára Elédùmarè ọba tó láyé. Yẹ ti kùn ìjọ mi lójú o. Yẹ ti kùn màmá ni màmá yẹn o. Màmá ni màmá yẹn. Ó jọ mí lójú gidi lánàá. Tí n bá ti jáde, á tẹ̀lé mi ni. A máa bo fún mi. A máa bo síasíá. Hey, think about yourself. Ó tún ti join wọn lénìí lágbára Elédùmarè ọba tó láyé. Mo ti ń gòkè díẹ̀ nìyẹn, Màámi Bùnmi one. Mo ti gba money gun. Mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà mo máa gba lion. Ó dá mi lójú. Lágbára Elédùmarè ọba tó láyé. Ìyẹn ò kì í ṣe nǹkan tó lágbára níwájú Bùnmi one o. Tó bá lóun máa fún mi ní lion, ó máa fún mi o. Ó máa fún mi. Mo jẹ́rìí ìyá tí kùn ìgangan. Tó bá lóun máa fún mi ní universe, ó máa gbé wọlé, ó dá mi lójú gan ni. Ṣùgbọ́n gbogbo wọn pátá mo máa fàdúrà tì í lẹ́yìn ní ká lè parí ètò. Tábà ní máa kọrin dọ̀la, Ọlọ́run ló fi kẹ́ mi. Kò ní bàjẹ́ fún gbogbo yín lágbára Elédùmarè ọba tó láyé. Ó yá ẹ máa ṣàmì. Ẹ máa ṣàmì. Ẹ máa sọ pé àṣẹ Màámi Bùnmi wá àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, ní YouTube. Ẹ máa ṣàmì. Ẹ máa ṣàmì, kò ní bàjẹ́ fún yín o. Ẹ ò ní sunkún lórí ọmọ o. Ẹ ò ní sunkún lórí aya. Ẹ ò ní sunkún lórí ọkọ. Gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé á máa yọrí sí rere. Àdáwọ́lé yín ò ní bàjẹ́ lágbára Olódùmarè ọba tó láyé. 5, 0, 3. Láṣẹ Olódùmarè ọba tí ń jẹ́ mi ni o. Ọba tí ń jẹ́ mi ni. Ẹ máa ṣàmì. Bẹ́ẹ̀ bá lè ṣàmì, ẹ máa kọ jáde. Ojú òní tì yín, ẹ máa kọ nínú kọ́mẹ́ǹtì. Pátápátá mo dúpẹ́ Aṣúbí Òjò. Kò ní bàjẹ́ fún ẹ. Ọlámilékan Ṣògo, èèyàn tèmi pátápátá. Tó o bá mi rí bàbá Èkìtì, kó bá mi kí o. Kó bá mi kí. Bá ń kí dáadáa, sọ fún Pọmọlúkà ń kí. Ẹ sọ fún pé àgbà tí ò bínú lọmọ ẹ ń pọ̀ jọjọ. Bàbá Èkìtì ò gbọdọ̀ bínú rárá, kò gbọdọ̀ bínú o, kò gbọdọ̀ bínú. Ẹ já fi mọ bẹ́ẹ̀, ẹ ṣé, mo dúpẹ́, God bless you. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, wípé ẹ ṣeun. Màámi Bùnmi one, gbogbo ìgbà màá máa dúpẹ́ lọ́wọ́ yín ni. For encouraging me, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tèmi, àwọn kan kì í yọjú sí TikTok, ṣùgbọ́n gbogbo ìgbà àtàwọn àtọmọlúkà ni. Àwọn dádì mi mò ó, tí wọ́n sọ pé mò ó ti yé mi. Àwọn bàbá mi jù ú, tó wà ní South Africa, mo dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà. Mo dúpẹ́ pé ẹ kú àdúró tì mí. Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ jẹ́ ká tún pàdé lọ́la. Ọlá tuntun ni o. Ọjọ́ tuntun, ìgbà tuntun, ọ̀rọ̀ tuntun lẹ́nu Ọmọlúkà ni o. So mo appreciate gbogbo yín. Thank you and God bless you. Ẹ ṣé, mo dúpẹ́ o. Ẹ pàdé mi lọ́la. Ó yá, ẹ̀yin ti Facebook, ti YouTube kọ́.
ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá ta ló ti kọ́kọ́ kọ tiẹ̀ fi tó sọ̀rọ̀ yẹn Bọ́lájí Sàlámì wàá gba káàdì 1000 lálẹ́ yìí bàbá ti parí prógráàmù mẹ́sẹ̀gì mi 1000 naira card mo fún ẹ pé mi ìdí ìní kó o kọ́ o ti sáré kọ ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá ó ti mọ tí mo fi máa ń parí ó ti sáré kọ Bọ́lájí Sàlámì 1000 naira card tó o bá dẹ̀ mọ̀ pé ò nídìí ẹ̀ sẹ́ndì nọ́mbà ẹni tí màá fún sẹ́ndì ẹ̀ síbi màá sẹ́ndì ẹ̀ sẹ́ni yẹn ìwọ ló ní mo gift ẹ̀ ní àṣẹ́gun èmi lè já gọ̀jọ̀gọ̀jọ̀ níbi tí màá mi bùnmi wà ń wà níbi tí yẹtí kun yín wà níbi táwọn tèmi wà àwọn tèmi ibi tí sọ́bò wà olówó onú kóló sọ́bò wà ní pàtàkì èèyàn mi kọ́tí ẹ síbẹ̀ kó jẹ́ ká máa lọ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá Ọpọlúkà ni mò ń jẹ́ ọ̀la la tún máa pàdé ẹ ṣé mo dúpẹ́. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefatuloti. For free shipping, the book is available on Amazon.com. For more info, log on to www.widowsadvocate.org or email widowla55@gmail.com. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.